Any 26th of January 2025. Mo fi Ọlọ́run tó ní ẹ̀mí mi búra bí èdè bàbá wa Sunday Igboho. Nínú ọbẹ̀ ẹ̀gúsí mi ìbò ní ẹsẹ̀ ẹran, mo ní abọ́dì, àwọn pọ̀nmọ́ tí mo gé wíníwíní sí láti fi ṣe èlò sí. Tọ́kì wà ńbẹ̀, chicken ó wà ńbẹ̀, abọ́dì, fùkù, goat meat, ẹran màálù, cow meat, chicken apart from turkey, panla, kò ń ṣe orí panla o, panla gangan, odindi panla ni mo gé sí wẹ́wẹ́, fùkù, gbogbo ẹ̀ ló pé sínú ẹ̀. Mi ò dẹ̀ jalè fi ṣe, iṣẹ́ cleaner ni mo ń ṣe ní UK. Ṣàkì náà wà ń bẹ̀, ṣàkì ògbẹ́yìn, mo dẹ̀ ti ro iyán pando yam tó fẹ́lẹ́ dáadáa. Kí ló mú mi sọ gbogbo eléyìí? Tí ẹ bá fara kún wa, tẹ́ ẹ jáde nígbà rally, nígbà tá a bá pe rally láìpẹ́ yìí, kí a lè gba orílẹ̀-èdè Yorùbá. Kò sí ẹ̀dá alààyè kankan tó jẹ́ ọmọ Yorùbá tó máa nídìí láti ever tọrọ jẹ, dọ̀gbowó lọ́wọ́ ẹ̀gbọ́n àbábúrò kan tó wà ń lu òyìnbó àbí tó ń ṣe ń bì kankan. Iṣẹ́ ọwọ́ yín as a cleaner, as a doctor, as a whatever profession God put you in. Nítorí pé nǹkan máa work, wọ́n dẹ̀ máa san salary fún everybody on time. Salary ẹ̀ dẹ̀ láti gbé ẹ débi iṣẹ́, sanwó lé ẹ, torí pé government máa help. Ẹ jáde, ẹ jẹ́ ká jọ gba Yoruba Nation láìpẹ́. Ká má bàa wojú ara wa ká tó jẹun. Ká má bàa dúró tọrọ lọ́wọ́ ẹ̀gbọ́n àbábúrò. Ká má bàa tọrọ lọ́wọ́ ọ̀rẹ́ débi pé wọ́n máa rán wa níṣẹ́ tí ò yẹ kó rán wa. Ọlọ́run ò ní jẹ́ aṣẹ̀rù ẹgbẹ́. Yoruba Nation is the only way. Ẹ jẹ́ àjọ gbà ní kíákíá. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Love you, love. Have a pleasant Sunday and a blessed week.